Adéwálé Àyìnlá mo rí bàbá mi orí ètò Oyin Mọ́mọ́ láwa tá a gbé ń dábí ẹ̀dùn tá a gbé ń rọ̀ bí òwe. Ẹ̀sà pípè Bẹ́ẹ̀ni. fún àwọn ẹgbẹ́ hip hop làwọn ẹgbẹ́ yín kọ̀ kí ló mọ̀ ìyá sí ẹ̀sà pípè. Oríṣiríṣi ìrònú dẹ̀ ló mú mi lọ ro gbogbo orú nǹkan báyẹn because ìgbà tí mo wà kékeré náà tí mo bá ń perform báyẹn àwọn àgbàlagbà nìkan ló máa appreciate me. Kò sí pé bóyá young people like me mo rántí back in school gbogbo àwọn ọ̀rẹ́ mi wọ́n fẹ́ gbọ́ Wizkid wọ́n fẹ́ gbọ́ Davido and I'm like tí n bá lọ perform bóyá somebody from 40 above ló máa ní oh that's a nice job àwọn àgbàlagbà 50 60 and I'm like no. How do I get to àwọn tó kéré bíi tèmi báyìí? So that yeah, everybody náà máa lè feel it so that tí n máa ń ṣe ọmọ 19 years old ní sọ pé nǹkan arúgbó kan náà ṣe. Kí ni ibi tí Khalid Ayanshina ti rẹ̀ lára 5 years? That's when we're getting the Grammy because we're targeting Grammy. Kí lẹ́yìn ìyá sí ajo bí ewé? Nǹkan tá fi yàtọ̀ ni wípé a máa ń perform lórí key tí n bá ń kọrin ta. A lot of people want to listen, especially the young folks. Wọ́n kàn máa wò pé, okay, this is really nice, it's our culture, but I made it in such a way tó jẹ́ pé kò sí pé bóyá orin àwọn arúgbó because ẹlòmíì gan ó ṣẹ̀ṣà lásán irú àwọn èdè yẹn kàn jáde lẹ́nu ẹ̀ wọ́n lè ti ka ìkún ológun wọ́n ti lè ka ìkún àwọn ọmọ babaláwo àwọn olóríṣà and all of that. Mo máa tún ṣe English náà tí máa ń perform lọ. Na you and me forever o kọ́ máa sóhun tó lè yà wá ní ilé ayé. Now you and me forever. You know I am leaving. My bills are waiting and I have to party. But tí n bá kàn sí fẹ́ perform tèmi, it's just like I'm in my own world. Mi rí nǹkan kan mọ́. You get? Kò sí stage yeah, fight. So you just do. That's the best moment. Mo ti ṣe video talent sing. Tẹ́ palẹ̀ Sunny Aládé. Okay. Lọ́jọ́ náà King Sunny Adé. Yeah. Kábíyèsí o was seated on the stage. Yeah. Kí ló ń rókì lọ́kàn yín nígbà tí Sunny jókòó lórí stage tẹ̀lé ń pẹ̀sà tẹ̀yìn ṣe gbogbo tẹ̀yìn ṣe gbogbo tẹ̀yìn mọ́ ṣe. Ètò yìí gàlágàjù Oyin Mọ́mọ́. Ètò yìí gàlágàjù Oyin Mọ́mọ́. Ètò yìí mà gàlágàjù Oyin Mọ́mọ́. Àgbàṣà ti ṣẹlẹ̀ wá lárugẹ Oyin Mọ́mọ́. Ètò tó gbayì tó tún lárinrin Oyin Mọ́mọ́. Oyin Mọ́mọ́, Oyin Mọ́mọ́, Oyin Mọ́mọ́, Oyin Mọ́mọ́. Oyin Mọ́mọ́. Bóbi tí ẹ ti wò wá mo ní ẹ kú lé ní àkàràlé o ẹ mọ̀ káàbọ̀ o ẹ kú ilé o ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ ẹ kú ojúmọ́ mọ́ lónìí a ti lọ sí ibi tó dáa níbi tí ilẹ̀ ti gbé tẹ́jú dáadáa láti mú ọ̀dọ́mọdé apẹ̀sà ọ̀dọ́mọdé akọrin ọ̀dọ́mọdé oníjó tó mọ bàtà jó dáadáa tó mẹ̀sà pè ẹ ti ẹ̀fẹ̀sà wọlé ká tó wá bèrè orúkọ yín. Gbogbo ilé pátá mo kí yín ẹ kú àfìdíbalẹ̀ níbẹ̀ èmi Beriola yín náà lóde ọlọ́jẹ́ ọkọ̀ ìyá aláròǹdó aláròyé yìí náà ní bí aláfíìsì àròyé tí wọn ò rí ṣe lókè ọjà tí mẹ́ẹ̀kọ́wé tílé abísúmọ́kò okòrò àbí ọkà mọ́yán gbò abẹ́yìn mẹ́ẹ̀tàn gẹ́gẹ́ bá àti bí sọ̀sọ̀ mọ́ọ̀dí ìwọ̀n bí ní márèyí ọkọ̀ ìyá mi ò nílò ní jẹ́ ẹni abẹ́ lọ́wọ́ ẹ̀. Òní ni òní jẹ́ lóòótọ́ ẹni abẹ̀ lọ́wọ́ ẹ̀ gidi gan ni ẹ̀sà pípè Bẹ́ẹ̀ni. fún àwọn ẹgbẹ́ hip hop làwọn ẹgbẹ́ yín kọ̀ kí ló mọ̀ ìyá sí ẹ̀sà pípè. Ó wù mí láti máa pẹ̀sà ni láti ìgbà tí mo ti wà ní kékeré mo kàn fẹ́ràn anything tó ní ṣe pẹ̀lú àṣà àti ìṣe ilẹ̀ Yorùbá so ó jẹ́ nǹkan tó kàn wù mí wá tí kò ń ṣe pé bí mo wo anybody àbí mo máa ń wo àwọn èèyàn lóríṣiríṣi. Àwọn ìyá àwọn bàbá àwọn ẹbí àwọn ará àwọn òbí ṣáàtì ẹ̀rí kan nu wọn tí ẹ mú ilé látara wọn tó fi rọrùn fún yín báyìí. Mọ́mí mi ò kí ń ṣe dáàdì mi náà ò kí ń ṣe but mo gbọ́ pé iṣẹ́ táwọn dáàdì mi máa ń ṣe ni torí sọ́ni mi gangan Ayanshina ni sọ́ni mi mo dẹ̀ gbọ́ pé wọ́n máa ń lùlù nílé wọn nílé àwọn dáàdì mi nílé wa àbí nílé wa nílé àwọn dáàdì mi nílé wa but kò sí kankan dáàdì mi gò kí ń ṣe. Yeah, so ó dàbí pé àwọn bàbá tó ti pẹ́ tèmi gò tiẹ̀ mọ́. Wọ́n á palà wá báyìí àwọn ni Khalid lónìí tí ń bẹ́ẹ̀ kí lè lè ṣe ara olè lè dá àsìkò yà ń pẹ̀sà. Mo kàn máa ń pẹ̀sà lóríṣiríṣi oríkì ìlú oríkì ìdílé mo dẹ̀ máa ń kọrin a máa ń jó a máa ń ṣe oríṣiríṣi tó ṣàníṣe. Jó bàtà jó gbogbo ẹ̀. Bẹ́ẹ̀ni. Nígbà tí wọ́n ṣe gbélé ẹ̀dọ́ náà ẹ̀kọ́ ọ̀rọ̀ nígbà lọ́kọ́ ń sùkú náà.
Mommy mi ti fẹ́ kí n ṣe àwọn nǹkan tó jọ mọ́ bí engineering, doctor and all of that. But èmi lèmi kàn nífẹ̀ẹ́ sí culture. Bẹ́ẹ̀ ni. So mo dé lọ study ẹ̀ ní school. Nǹkan tí mo lọ study ní school gan. Kí lẹ study gan school? Mo ṣe theatre arts ní College of Education kan. Fún ọdún mẹ́ta mo dẹ̀ tún ṣe performing arts ní university kan ní Ìbàdàn náà. Ní Ìbàdàn, university kan Ìbàdàn ni o. Lead City University ni. Okay, Lead City. Performing arts ni mo ṣe ń bẹ̀. So àwọn nǹkan tí mo ti ṣe but majorly náà ká kàn lọ káàkiri ká perform ká ṣe ń bí ká ṣe lọ́hùn. Ṣé o ti wá dowó lé ní? Ó ṣì ń dowó bọ̀ náà ni. Mo díẹ̀ àwà lẹ́nu ẹ̀. Then social media lè ní ọ̀pọ̀lọpọ̀ talent ni Ọlọ́run ní kí social media kó tì síta. Okay. How has it helped you as an entertainer? Social media. Yeah, social media, it has really helped a lot because tí kò bá ń ṣe social media tí ó wà, a lot of people might not know me. In the sense that a máa ń ṣe oríṣiríṣi àwọn nǹkan lórí TV, lórí gbogbo ẹ̀, but social media is like the major thing. Sáré ni. To be everybody jáde. So once you have your phone and you can record anything, so anybody, and then you just put it out there, everybody come marry. So it will help a lot of people. Ẹ tún pẹ̀sà kí n gbọ́. Ẹ tún pè mí. Beriola yìí dé mo rí bàbá mi. Èmi la kígbe mọ́ béètè ìjọ ọlọ́jẹ́ ọmọ ìyá tí mo dín orógbó lálẹ́. Ọmọ nígi ìlàjẹ ìlọ́kọ́ mo rí bàbá mi lọ́lọ́lé àná lọ ọbí àná lórí. Bàbá mi lẹ́ni ọba fúnni lọ́mọ ìlà àlùpà. Ọ̀tún lọ́kọ́ ti mú adélé, òsì lọ́kọ́ ti mú adẹ̀rọ̀. Agbedegbede onílọ́kọ́ ti mú ẹ̀bẹ̀ mọ́ lórí. Àwa la bẹ́ mọ́ lórí tá a tún fi ìyókù ara bu ni. Ìlọ́kọ́ máa rélé èyí tẹrù mọ́ sábínú. Ẹrù mọ́ sá ọmọ àtẹ́kọ́ bẹ́ mọ́ lórí pẹ̀rẹ̀gẹ̀dẹ̀. Onílọ́kọ́ máa rélé èyí tí jẹ́rù mọ́ olówó lọ́wọ́. Ìlọ́kọ́ mo ní ọmọ eléégún ní ìwà òye. Ọmọ eléégún ní ìwà òwà. Àwa lásọ̀jẹ̀ mọ́ ṣe ti ìṣẹ́ ọmọ eléégún ní ìwà. Nígbà tẹ́ wá lè pẹ̀sà báyìí tẹ́ lè wí kó dùn kó dán mọ́ra báyìí. Ǹjẹ́ òbí yín ṣán tẹ́ gbọ́ yín rí? Wọ́n máa ń gbọ́ mi, wọ́n máa ń rí mi lórí social media. Kí ló bá wọn feel? Àwọn náà kò máa fi like pé àmọ́ o. Ó máa ń jẹ wọ́n lójú because kò sẹ́ni tó máa ń ṣe nínú wọn. And then èmi kan ni mo lọ out of my way to learn everything. Ta ló kọ́ yín gan? Ta ló kọ́ yín lélẹ̀? Mi ní anybody in particular because mo ní so many people tí mo máa ń wò. Mo máa ń ṣe research lóríṣiríṣi. So I've done a lot of researches. Bí ìgbà míì máa lọ s'Òṣogbo, ìgbà míì máa lọ Ṣakí, ìgbà míì máa lọ Ìṣẹ̀yìn. So mo ní àwọn ìdílé eléégún, ẹ mọ̀ káwọn ọmọ eléégún ló máa ń pèsè. So mo jẹ́ ọ̀rẹ́ pẹ̀lú àwọn ọmọ eléégún tó pọ̀ lóríṣiríṣi from different hometowns and all that. So tó bá ní festivals. Tẹ́ ẹ pàdé lórí ẹ̀rọ alátagbà àbí tẹ́ ẹ pàdé ní bóòlù ṣe ń pàdé. Àti kékeré ni mo ti máa ń jóná. Tó jẹ́ pé because Ọ̀yọ́ gangan ni mo dàgbà sí. Ó dẹ̀ kún gbogbo àwọn nǹkan tó help me gangan. Primary school, secondary school, tertiary school, no. Ọ̀yọ́ Ìbàdàn. Ọ̀yọ́. Mo tẹ̀ ṣẹ̀ṣẹ̀ dé Ìbàdàn gbà tí mo wà ní university ni. So I've lived all my life in Ọ̀yọ́ town. Are you from Ọ̀yọ́? My mom is from Ọ̀yọ́, my dad is from Ìbàdàn, but I was born in Ìbàdàn but raised in Ọ̀yọ́. Ni mo ti dàgbà primary school, secondary school, even college of education. So gbogbo àwọn nǹkan yẹn àti kékeré. So ìgbà tí mo wà ní primary school náà mo máa ń jó káàkiri from secondary school dance kálọ, and then mo wà very passionate about the dance and everything. So mo máa ń rí ní Ọ̀yọ́ yẹn gbogbo àwọn ọmọ eléégún tó wà bẹ́ẹ̀ máa kàn wá wọn lọ, máa bá wọn ṣọ̀rẹ́ oríṣiríṣi. Ìgbà náà ti rí oríkì mú. Mo dẹ̀ láwọn tí mo máa ń wò náà tó jẹ́ pé iṣẹ́ táwọn máa ń ṣe nìyẹn. I just listen to them. Yeah, take my I'm just gonna pick different lines. So, mo máa mú oríṣiríṣi. Ẹ wá tí ẹ ṣe ń darapọ̀ wá tí ẹ ń wò wá orí ètò náà ní àwa o níbi tí Khalid Ayanshina tí ń bá wa sọ̀rọ̀. Ẹ ti wáyé túmọ̀ sí Beriola. Beriola kí ni túmọ̀ Beriola? Beriola yẹn orúkọ láti inú oríkì ìdílé wa tí àwọn dádì mi tí mo fi pé wọ́n fún mi. Ó ní orúkọ yẹn gẹ́gẹ́ bí mo ṣe ń kíra mi lẹ́ẹ̀kan tí mo ní Beriola ìlọ́kọ́ lọ́lọ́lé àná lọ ọbí àná lórí. Bàbá mi lẹ́ni ọba fúnni lọ́mọ àlùpà. Àṣírí lọ́kọjá ń lo oorun kẹfìrí ìkàmùdùn wá sí márùn-ún fínàfínà. Beriola bí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ nílọ́kọ́ lé ọmọ ẹrú mọ́ sá. Agúnyán kan ò gbọ́dọ̀ sódò yán poro. Ìrànlọ́gì kan ọmọ tí ẹ gbọ́dọ̀ sọ lọ́wọ́ ògì sára. Ọmọ kékeré kan ò gbọ́dọ̀ sunkún ọmú. Nílé lọ́kọ́ máa rélé èyí tẹrù mọ́ sábìnú ẹrú mọ́ sá ọmọ. Àtẹ̀kọ́ bẹ́ mọ́ lórí pẹ̀rẹ̀gẹ̀dẹ̀ ó lọ́kọ́ máa rélé èyí tí jẹ́rú mọ́. Mo tún gbọ́ pé ẹ̀yẹ bẹ́kà náà.
bó ni Becca ṣe Becca ni Becca bí kí ni bó ló ṣe wáyé Becca bó ló ṣe wáyé. Èmi fúnra mi náà ni mo rò tí mo dẹ̀ wá feel pé nǹkan tó tọ́ fún mi láti ṣe the next move ni pé kí n ṣe nǹkan tó dàbí Becca yẹn. So Becca yẹn is like ó kó oríṣiríṣi nǹkan papọ̀ lóríṣiríṣi because mo realize pé àwọn nǹkan táwa máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ nílẹ̀ Yorùbá a kàn máa aláwọn èèyàn tó máa ń jó rújú tí mo máa ń jó because tó bá máa sọ pé irú iṣẹ́ wo ni mo máa ṣe mo máa ń pẹ̀sà mo máa ń jó bàtà mo dẹ̀ máa ń kọrin ìbílẹ̀. So mo kàn wá wò pé okay ọ̀nà míì wo la tún lè gbà because gbogbo àwọn performances wa it's just been the norm everybody máa ń rí nǹkan kan náà. So I just thought about how I can just be different see every other person tó máa ń ṣe irú nǹkan tí mo ń ṣe. So mo dẹ̀ ti wo oríṣiríṣi àwọn èèyàn lọ́tún lọ́sí mo wò pé okay àwọn kan wà wọ́n ní Fuji àwọn kan wà wọ́n ní reggae wọ́n ní juju wọ́n ní so mo wá wò pé Becca too is like a style fúnra rẹ̀ because your own style. Yeah, my style tó dẹ̀ dàbí pé ó ní different origin because mo máa sọ fáwọn èèyàn pé Fuji nsìn ó dà pé àti bí ó dà pé àwọn tó máa ń jí and all of that and then it was modernized to be Fuji. Yeah. Àwọn oníjùjù náà mi mọ àwọn náà from somewhere so wọ́n á ro gbogbo àwọn tó máa ń ṣe ẹ̀sà pátápátá pé it has never been modernized kò sí ẹni tó máa ń pẹ̀sà tẹ́ pé ó máa ṣe tẹ́ bá ní káwọn kan wá ṣe oríkì sí wọn kàn kì í ẹ̀yin lọ́mọ kí ni kan yín lọ so it's just that. ẹni Becca tí ẹ fẹ́ mú ìlànà tó yàtọ̀ wá ni kí lẹ́yìn fi àṣẹ àjọ bí ewé àtàwọn tó ti ń pè tẹ́lẹ̀ ṣáájú àsìkò yìí. nǹkan tá fi yàtọ̀ ni wípé a máa ń perform lórí key tá bá fẹ́ perform ṣe mọ̀ pé gbogbo àwọn èèyàn tó máa ń ṣe ẹ̀sà tó ń kéwì tó ń sun rárá lóríṣiríṣi bẹ́ẹ̀ náà ni pé ó yá ẹ kí wọ́n fún wọn microphone wọn máa perform nicely everything but mo kàn wá wò pé a ní láti ṣe mọ́ because oríṣiríṣi ìrònú dẹ̀ ló mú mi lọ ro gbogbo orú nǹkan báyẹn because ìgbà tí mo wà kékeré náà tí mo bá ń perform báyẹn àwọn àgbàlagbà nìkan ló máa appreciate me kò sí pé bóyá young people like me mo rántí back in school gbogbo àwọn ọ̀rẹ́ mi wọ́n fẹ́ gbọ́ Wizkid wọ́n fẹ́ gbọ́ Davido and I'm like tí n bá lọ perform bóyá somebody from 40 above ló máa ní oh that's a nice job àwọn àgbàlagbà 50 60 and I'm like no how do I get to àwọn tó kéré bíi tèmi báyìí so that yeah everybody náà máa lè feel it so that tí n máa ń ṣe ọmọ 19 years old ní sọ pé nǹkan arúgbó kan náà ṣe so mo kàn wá rò pé okay gbogbo keyboard saxophone guitar and all of that pé all of these things are going to attract people àwọn tó kéré sí wa so àtìgbà tí mo dé wá ń ṣe yẹn sìn so tí n bá pẹ̀sà lọ ẹ jẹ́ kí n tẹ̀ ṣàlàyé Becca yẹn gọ̀gọ̀ fún yín Becca yẹn ó póríṣiríṣi ó ní ijó bàtà nínú ó ní contemporary àwọn ọ̀rọ̀ contemporary because tí mo bá ṣe ẹ̀sà ní pure ẹ̀sà báyìí ẹ fún mi nìkan bíi mo lè ní. Adéwálé Àyìnlá mo rí bàbá mi orí ètò Oyin Mọ́mọ́láwà tá a gbé ń dábí ẹ̀dùn tá a gbé ń rọ̀ bí òwe so mo tún lè má ṣe báyìí mo tún lè ṣe báyìí Adéwálé Àyìnlá mo rí bàbá mi tí keyboard bá wà ń bẹ you feel it more lórí ètò Oyin Mọ́mọ́láwà lónìí ọmọ Nígilájé so tí bá ń ṣe lọ báyìí ẹ̀sà náà sì nìyí náà kò ń ṣe ẹ̀sà this is where the Becca is coming in so Becca yẹn ó wà bí body tó wá jẹ́ pé ó wà lóríṣiríṣi èròjà nínú inú ẹ̀ ní contemporary flow wà contemporary flow yìí ìyẹn máa ń wá dáadáa tí keyboard bá wà ńlẹ̀ tó jẹ́ wípé tí ẹ̀sà yẹn bá ń lọ lọ́wọ́ eléyìí náà máa wọlé orin máa wọlé ijó máa wọlé so ó kó oríṣiríṣi nǹkan tó pọ̀. nínú tíátà tẹ́ ṣe ní school ṣe é ṣe music mọ́ ni. No. Then this knowledge how do you come about it? I think it's the foresight for me because when you have a vision, be okay, oh, this is where I'm going and this is what I want to do and this is how it should be. Then mama one on it. So in fact, I've never making low keyboard for like over 15 years to most of man perform. So it has been you just raw chanting on it. So it was initially not easy for me. Because anybody to come at any cool place or keyboard. I want your man lossy key or go off key, you know. So but you all together in summary. All that you were learning what she. What's it called? 15 years. 15 years. Yes, because I've been doing it close to 20 years. 20 years. Then I want to targeting by. It won't show you. I can't only dassy. You don't want your baby. Can't only my joke. Can't shako go. Yeah. Just fast kini. Can't tell no. Come on, darubo. Can't allow be she. She wa really àwọn àyọ̀bá mi get. Bẹ́ẹ̀ni, ó tẹ̀ ti really improve gan, ó dẹ̀ ti really change because nísìn tí n bá ń kọrin ta. A lot of people want to listen, especially the young folks. Wọ́n come out with, okay, this is really nice. It's our culture, but I made it in such a way tó jẹ́ pé
kò sí pé bóyá orin àwọn arúgbó because ẹlòmíì gan ó ṣẹ̀ṣà lásán irú àwọn èdè yẹn kan jáde lẹ́nu ẹ̀ wọ́n lè ti ka ìkún ológun wọ́n ti lè ka ìkún àwọn ọmọ babaláwo àwọn olóríṣà and all of that but right now tá a bá ṣe àwọn lè believe àwọn alákọ̀wé tó tún jẹ́ alákọ̀wé àwọn gan-an máa ní oh that's nice and then béèyàn ṣe ń ṣe yẹn náà ẹ mọ̀ pé ẹlòmíì like culture o ẹlòmíì náà but ó ti attract a lot of young people láti wá wò pé okay because gbogbo àwọn young people tí mo wọ́n fẹ́ gbọ́ kẹgbẹ́ ẹ̀sà kalẹ̀ kẹgbẹ́ Wizkid kalẹ̀ àbí Davido Wizkid náà fẹ́ gbọ́ so but right now ó ti ń change so. wọ́n rà obìnrin kan tó ń lu kọ̀ǹgọ́ lẹ́yìn. àbúrò mi tó tẹ̀lé mi tiẹ̀ nìyẹn tó máa ń lò. the same mother the same dad yeah. mo máa tún ṣe English náà tí n bá ń perform lọ tẹ́ pé máa chant ní English. ẹ jẹ́ ká wo sample à ń bọ̀ náà fún ọ̀gá tó wò ẹ wá tí ẹ wà káàkiri o orí ètò náà la wà níbi tí ọ̀gbẹ́ni ṣé kí ní Alhaji ni Khalid Ayanshina rí bẹ́ẹ̀ni tí a ti jọ ń fi ọ̀rọ̀ jómi tí ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ à ń pẹ̀sà àti ọ̀tún ọ̀nà àrà tí wọ́n ti mú bá à ń pè ẹ̀sà nílẹ̀ Yorùbá lónìí ẹni tágẹ́ẹ̀tì àwọn ọ̀dọ́ ni. kò ṣe ọ̀dọ́ nìkan pé kó kọ́ lè tí gbogbo èèyàn á lè tẹ́wọ́ gbà á àtọmọdé àtàgbàlagbà kò ní jẹ́ àwọn àgbàlagbà nìkan mo ti ṣe ìgbékalẹ̀ sìn. tẹ́ palẹ̀ Sunny Aládé okay lọ́jọ́ náà King Sunny Adé kábíyèsí o was seated on the stage kí ló ń rókì lọ́kàn yín nígbà tí Sunny jókòó sórí stage tẹ̀lé ń pẹ̀sà tẹ̀yìn ṣe gbogbo tẹ̀yìn ń ṣe gbọ́dọ̀ mọ̀ ṣe kí ló wá sí lọ́kàn. mi ì tiẹ̀ mọ̀ nǹkan tí mo fẹ́ sọ nǹkan kò wá sí mi lọ́kàn náà bọ̀ mo kàn bí mo ṣe kọ́kọ́ rí wọn náà ni mo ti kí wọn pé àṣà and at the end of the performance gan wọ́n ṣàdúrà fún wa. wọ́n tún bùn yín lówó ńjọ́ náà. bẹ́ẹ̀ ni wọ́n tún bùn wa lówó but tí n bá kàn sí fẹ́ perform tèmi it's just like I'm in my own world mi rí nǹkan kan mọ́ you get kò sí stage fight. yeah so you just do that's the best moment. I'm sure pé tí mo rí fídíò gbogbo àwọn ibi tí mo ti máa ń jẹ́ lórí. ẹ sọ kí ní kan lẹ́ẹ̀kan ní pé ẹ mọ́ ń fún ìbò gan pẹ̀sà ẹ ṣe kankan rí. bí mo láwọn orin kan tí mo máa ń kọ tó jẹ́ pé bá a bá ń perform lọ báyẹn àwọn òyìnbó yẹn kan máa já wọlé. ẹ kó wọlé báyìí náà performance náà là ń ṣe báyìí kó wọlé. mo lè ní na you are me forever o kò máa sóhun tó lè yà wá ní ilé ayé na you are me forever. sàwọn tó máa bá mi gbé yẹn ẹ mọ̀ pé chant mo fi ń sọ na you and me I could say na you and me forever o eléyìí mi ní ṣe bẹ́ẹ̀ máa ṣe na you and me forever o kò sóhun tó lè yà wá ní ilé ayé you know I am living my bills are waiting and I have to party o. so gbogbo àwọn lines I'm currently working on my album oríṣiríṣi orin tẹ́ pé ẹ máa rí gbogbo àwọn English oríṣiríṣi chant ẹ̀sà everything incorporated. so your debut album right. yep. so tabanika wọlé kí ni ibi tí Khalid Ayanshina ti rẹ̀ another 5 years. That's when we're getting the Grammy because we're targeting Grammy and gbogbo àwọn nǹkan tá à ń ṣe because mo láwọn tí mo máa ń wò outside Nigeria because majorly ẹ mọ̀ pé ijó is like one of them SIE is one side I dance majorly very that's the major thing so and then I dance. Beriola bó ni àwọn kíní ìbò ló ti gbé yín dé gan. mo máa ń lọ perform káàkiri. outside Nigeria ṣó ṣe ti ṣẹlẹ̀ rí. bẹ́ẹ̀ni ó ti ṣẹlẹ̀ ní Dubai àwọn countries kankan like Ghana àwọn anyway it's majorly West African countries and some countries in what's this continent Dubai. ṣó lè ti dowó dáadáa ṣá. ó ti dowó we charge we make money ó ti dowó náà but akọ̀tún gbàdúrà pé k'Olúwa tún jẹ́ kó dowó sí náà. then fún àwọn tí wọ́n fẹ́ wọnú agbami iṣẹ́ yìí wọ́n rí pé bẹ́ẹ̀rẹ̀ náà ti dé tí wọ́n ti ń pè káàkiri wọ́n ti ń pè lọ́tún ń pè lọ́sì kí ni ohun tí ẹ fẹ́ sọ fún àwọn èèyàn ṣùgbọ́n ká tó lọ bẹ̀yẹn láti lè ṣe tolerance tí wọ́n ṣe Kellogg's àti àwọn ohun jíjẹ lóríṣiríṣi pẹ̀lú àkóṣepọ̀ iléeṣẹ́ tí wọ́n ń bí AK Media Concepts Limited wọ́n ní kí agbélé fún Beriola mọ́ bẹ́ẹ̀rì mi o. ẹ ṣe o iléeṣẹ́ yóò lè jóná túbọ̀ máa gbòòrò sí o ẹ ṣe o. Beriola mo ní bá ṣẹ̀rù lóore bí ọba dúpẹ́ ọmọ anigi lájẹ́ bí kí gàmbàrí ọba ní lọ́nà nǹkan kẹrù ẹni lọ ní iléeṣẹ́ yóò ní jóná iwájú lẹ́ ọmọ àlọ́ ẹni rẹ̀yìn lọ́lá Elédùmarè ọba èwo ló lẹ́ yí pẹ́ o. òun náà lè ti gbọ́ ẹ̀yìn tí ẹ̀wọ̀n wà ẹ ṣé o níyàn ṣé o ọlọ́kà ṣé o ẹ̀yìn tí ẹ bá jẹ́ ẹ mọ̀ ṣeun àdúpẹ́ o iná ni a máa fi ṣe lọ
Adéròmú Kazeem ní orúkọ tèmi o ọmọọba ní sàárẹ̀ olú ó dàbọ̀. ètò yìí gàlágàjù Oyinmomo ètò yìí gàlágàjù.